ọdún èyí o kò ní jáṣe mọ́ wá ṣàmọ́dún o Adédìwúrà ṣàmọ́ ṣàmì. ọlọ́jọ́ tí ó yàgbéra ní òdìdé ọdún ẹ̀ lóde òdìlé Arẹwà lóbìnrin òdìlé yín fúnjòwé ní mẹ́nugbọ́n arágbáṣọró Adédìwúrà adínì mi Saidat ó yàgbéra ní òdìdé ọ̀pọ̀ èèyàn lẹ́jọ́ jójú ẹgbẹ́ tí ó sì láyé mọ́ orí ẹ̀ náà kúkú ló bẹ̀ ṣe wájú lókè náà ló tún dẹ́ tí tó tún fi rọ́dún èní April 7 kúkú lọ́ọ̀dún rẹ̀ lọ́dọọdún tí gbogbo ayé ń dáṣọ fún tó ta mọ́ ń bọ́ ṣayẹyẹ torí bẹ́ẹ̀ náà ní orí lẹ́gbọ́n rẹ̀ fìtámínì lóbó ó ní alámọ̀wọ́ ọmọ olókùn dúdú tí fẹ̀nú kọrin wọ́n bá ń ka búrò mi wọ́n bá ń ka adùnbárimọ̀ mọ̀ọ́sì adùnbárimọ̀ mọ̀ọ́yà adùnbárimọ̀ mọ̀ bàtúnjẹ́ òun lẹ́gbọ́n rẹ̀ orí tó kẹ́ ìfẹ́ mi dé ló fi ní kìkì ẹ̀ bí mo ṣe kí lógún lógún bí mo ṣe kí lọ́gbọ̀n lọ́gbọ̀n bí mo ṣe kí lọ́ba lọ́ba tí mo kí lóye lóye ó ní ṣé mo r'Adédìwúrà tí mo rí yẹn ṣé mo rí àdínì tí mo rí yẹn ṣé mo rí Saidat tí mo rí yẹn ó lẹ́ni rere ló jẹ́ ó lóòkú fọmọ ènìyàn ṣe ó lábúrò rere lọ jẹ́ ó lóòkú ìkẹ́ òun okú ìkẹ́ òun okú ṣìṣe okú gbogbo gbà ó lóò ti wá ṣọdún iná pé wàá ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run ọba Adédìwúrà kò sígbà tí wàá lò láyé òní mọ́ bànújẹ́ láéláé ọdọọdún ni láṣogún ọdọọdún ni roko sọgbọn ọdọọdún làbí ayáṣà àdọ́ta adínní Saidat mi dá mi lóhùn ìwọ ni mò ń pè lọ́wọ́lọ́wọ́ òkú ọdún òní ó sì fún àṣeyẹ kórí má di ọkàn jùkú láyé kò sẹ́ni Adédìwúrà tí onímọ̀ pẹ́ni rere lọ jẹ́ ìwọ tó ń bọ́mọdé ṣe tó sì tún bẹ̀rù àgbà onítòójú lẹ̀mọ́lẹ̀ lágbára Ọlọ́run ọba ọ̀kàrẹ̀ láyé ọmọ Ṣakí òrọ̀kìn àgbẹ̀dẹ òrọ̀ bàbá àjèjì bá ọkọ̀ sábàrí mú lé bàbá rẹ̀ tẹrú tọmọ níbo ológun oníkéré ọ̀sábàrí òkùnkùn ní kọjá ọ̀kàrẹ̀ láìrè ní mùgún ará alágbẹ̀dẹ máa wúkọ́ gbìn bí erin bá fún máa gùn fẹ́gìrì bí ẹni ojókùn nírè ìrẹ́lò tí ń bọ̀ ló mọ́kọ́ fún wa Adédìwúrà ní oníbọ̀ mùsùlùmọ̀ lọ́nà oko bí ó so nírè alẹ́ rokónú lé bàbá rẹ̀ bí ó so nírè alẹ́ yẹnu Saidat mi bí ó so nírè àní ti gbódógbẹ́rú síwájú ẹrú onírè ní rọkọ́nú lé bàbá rẹ̀ wọ̀fọ̀ onírè wọn àràdà ọmọ bíbí onírè wọn rẹ̀ mú ṣékélé rọ́wọ́ ìjọ alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ mọ́ tọlọ́kọ́ta aládàáni ọmọ rò lọ́nà oko wọn náà yóró ń fẹ́ ti mú wọn nírìndé èso ṣọ̀gbẹ̀rì kó fèyí bòde wo wọ́n mọ̀ pé yan alágbẹ̀dẹ òkúkú rán nínú ilé bàbá tó bí ọlọ́mọ ìbá tètè dáyé ọmọ ẹni mẹ́ta ní ìbámọ̀ jẹ́nu ilé bàbá rẹ̀ ìbájọ́ máa lákàrà máa jẹ wówó ìbájọ́ mọ̀ oníkúkúrú máa lórí wọn sẹ́nu ìbájọ́ máa lágbẹ̀dẹ máa yá àfihàn máa dún lójú máa dún lẹ́nu ògùn mi ṣùṣùṣùṣù lọ́nà tirẹ̀ ó ti ṣọdún èyí náà Adédìwúrà mi adínní Saidat ó ti ṣọdún èyí náà nù ọdún tí ń bọ̀ ìgbàlè rẹ̀ lé ní àwòlé rẹ̀ lé ní èlélé lóbìnrin náà kọ́ bẹ lọ́jà kórìjọ tẹ́lẹ̀ yìí pẹ́ o kí wọn náà òde kó àgbà láyé kọ́ ọmọ ṣe kú ní rèwerèwe lágbára Ọlọ́run ọba orí tó ká ìfẹ́ mi dé mo jíṣẹ́ tọ̀rọ̀ mi sábúrò rẹ̀ ó tún dọ̀ ọjọ́ mi ọjọ́ rẹ̀.